Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ látinú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Friday, ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù keje ọdún 2025. Ẹniọlá Sàlíù lorúkọ mi. Ààrẹ Tinubu àti alága tuntun fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress Yìwádà ṣe yẹ̀yẹ́ àwọn ẹgbẹ́ alátakò. Ààrẹ Tinubu sọ̀rọ̀, ẹ fi àwọn ẹgbẹ́ aláṣepọ̀ tí ò mọ odò tí wọ́n fẹ́ da òun lásì sílẹ̀. Yìwádà sọ̀rọ̀, ó ní kò sí ẹgbẹ́ òṣèlú alátakò kankan mọ́ torí òun yóò rí i wípé àwọn gómìnà tó kù láti inú ẹgbẹ́ òṣèlú PDP darapọ̀ mọ́ APC. Ààrẹ rọ àwọn gómìnà láti bu òróró ìtura díẹ̀ síbi tí bàtà ti ń ta àwọn ọmọ Nàìjíríà lẹ́sẹ̀ kùkú lẹ́sẹ̀. Ó ní kí wọ́n túbọ̀ tẹra mọ́ṣẹ́. Ìgbìmọ̀ àwọn agbẹjọ́rò ti ṣàgbéjáde orúkọ àwọn agbẹjọ́rò 67 tí wọ́n fẹ́ gbéga sí ipò agbẹjọ́rò àgbà. Akàbògù, Labaran, Ẹ̀san, Akpoguma àtàwọn míì lórúkọ wọn jẹyọ níbẹ̀. Ilé-ẹjọ́ ti fún àjọ Federal Inland Revenue Service FIRS láṣẹ láti máa gba owó orí lọ́wọ́ àwọn awakọ̀ Bolt àtàwọn tó ń fi oúnjẹ jíṣẹ́. Ilé-ẹjọ́ ti pa á láṣẹ fún ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá àti kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó láti san owó ìtanràn mílíọ̀nù 10 náírà nítorí ìdúkookò mọ́ni táwọn ọlọ́pàá ṣe sáwọn ènìyàn lásìkò EndSARS. Peter Obi ti sọ̀rọ̀, ó ní gbogbo ìdúnkookò Monday Ọ̀pẹ́bọlò kò túnú kankan lára òun. Ó ní láìpẹ́ láì jìnnà òun yóò yọjú sípínlẹ̀ Edo. Igbákejì ààrẹ Kashim Shettima ti gbóṣùbà káre fún ìgbésẹ̀ àtúntò ààrẹ Tinubu. Ó ní bí àwọn orílẹ̀-èdè tó làmìlaka ṣe ń bẹ̀rẹ̀ rèé. Ilé-iṣẹ́ ológun orílẹ̀-èdè yìí ti ṣàpèjúwe fọ́nrán kan tó ń jà ròhìnròhìn lórí ayélujára. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé fọ́nrán ọ̀hún láti ọdún 3 ni tó sì ń ṣi àwọn ènìyàn lọ́kàn. Ìròyìn eré ìdárayá. Fún ìgbà àkọ́kọ́, ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti buwọ́lù kí gbogbo àwọn àjẹmọ́nú àwọn ikọ̀ Super Falcons orílẹ̀-èdè wa Nàìjíríà jẹ́ sísan lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lorúkọ mi.